oore ọ̀fẹ́ Jésù Kristi Olúwa wa, fẹ́ Ọlọ́run àti ìdàpọ̀ ẹ̀mí mímọ́ kí ó máa bá ẹnìkọ̀ọ̀kan wa gbé ní orúkọ Jésù Kristi Olúwa wa. A ti ń dé pẹ̀lú ẹ̀ka àgbéyẹ̀wò àti ìjíròrò wa nínú ìwé Sẹ̀káráyà orí 4 ẹsẹ̀ 6. Ó ní ó sì dáhùn, ó sì wí pé kì í ṣe nípa ipá tàbí nípa agbára bí ó ṣe nípa ẹ̀mí ní Olúwa Ọlọ́run àwọn ọmọ ogun wí. Lónìí a fẹ́ gbéyẹ̀wò lórí oore ọ̀fẹ́ látòkè gẹ́gẹ́ bí orísun agbára tòótọ́. So kó tó di pé báyìí yóò bẹ̀rẹ̀ ìlàkàkà pé òun fẹ́ ṣe Ọlọ́run, fẹ́ ṣiṣẹ́ Ọlọ́run, àwọn kan bẹ tí ó gbọ́dọ̀ yé wa dáadáa. Oríṣiríṣi ọ̀nà lèèyàn lè gba ipá, oríṣiríṣi ọ̀nà sì ni ipá lè gbà wá. Èèyàn ó nípa tiẹ̀ tó ní àwọn kankan tí Ọlọ́run ti fi sí wa ní ìkáwọ́ gẹ́gẹ́ bí ipá láti sà, ṣùgbọ́n ipá tó lòdìwọ̀n ni. Sátánì ń bẹ tó ní ipá bí ti wùlé ó mọ, ipá tó lòdìwọ̀n ni. A ní àwọn ipá engine tó yẹ pé a bá da epo diesel, epo petrol, epo kerosene àbí èédú tá a lè fi generate tí ó mú ipá wọlé. Ṣùgbọ́n ní gbogbo àwọn ipá wọ̀nyí kò tí a lè fi wé ipá Ọlọ́run. Ipá Ọlọ́run ju gbogbo wọn lọ. Tí a bá wo ìwé Lúùkù orí 10 ẹsẹ̀ 18 sí 20, Luke chapter 10 from verse 18 through 20, ó ní ó sì wí fún un pé mo rí Sátánì ṣubú bí mọ̀nàmọ́ná láti ọ̀run wá. Yẹ́nì pé Sátánì nìyẹn o, ìyẹn ni pé ó ṣubú bí mọ̀nàmọ́ná láti ọ̀run wá. Ipá wo ló jábọ́? Ipá wo ló mú kó ṣubú? Ó rà níbi tá a kà ń gbà ní pé ó rán àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ lọ sí oko ẹ̀yìn rere kan lọ wàásù. Tá a bá sì fẹ́ fi Sátánì wé èèyàn kò jọra wọn, torí kéṣì pé wọ́n ti bí Sátánì bí wa. Sátánì ò ní omi àti ẹ̀jẹ̀ bí àwọn ènìyàn. Ohun tó bá ti ní omi àti ẹ̀jẹ̀, ipá rẹ̀ ní òdiwọ̀n gidigidi gan. Sátánì kò ní omi àti ẹ̀jẹ̀, ẹ̀mí ni. Tó bá lè ṣubú níwájú ènìyàn, ká mọ̀ pé nǹkan kan ló gbénú ènìyàn tó mú kí Sátánì ṣubú níwájú rẹ̀. Ó ní mo rí Sátánì ṣubú láti ọ̀run. Nígbà táwọn ẹ̀yìn tí oko ìrere dé, Sátánì ṣubú níwájú wọn. Ẹsẹ̀ 19, ó ní kíyèsí, mo fún yín ní agbára láti tẹ ijò àti àkekèé mọ́lẹ̀ àti lórí agbára ọ̀tá. Kò sí ohun kan bó tilẹ̀ kó rí tí ó ṣe yín ní ibi. Àbẹ́ẹ̀rí. Ó ní ká mọ̀ sí yọ̀ nínú èyí torí pé àmì tẹríba fún yín, gbẹ̀rẹ̀ yọ̀ nítorí pé akọrúkọ ń sínú ìwé yìí. Now, tí Ọlọ́run bá wé ipá Ọlọ́run bá wọnú inú èèyàn lọ, tí èèyàn di alààyè ọkàn, ìgbà yẹn á wà ní kíláàsì Ọlọ́run. Ìgbà yẹn tó rí ọ̀fẹ́ Ọlọ́run bá wọnú ayé ènìyàn, ìgbà yẹn á máa operate ní kíláàsì Ọlọ́run. A lè rọ Ọlọ́run ayé lónìí mọ́ bó ti fàwọn èèyàn sí Ọlọ́run bí a bá gbà láàyè. Ṣùgbọ́n tó ya lẹ́nu níbi lónìí ni pé ẹ jẹ́ ká wo gbé àwọn wòlíì èké, àpọ́sù èké, pásù èké, evangelist èké, bíṣọ̀pù èké àtàwọn ọmọ Ọlọ́run tó jẹ́ èké ti kúnnú ayé bámú nígbà tí Ọlọ́run sì gbé agbára òdodo rẹ̀ kalẹ̀ láti tẹ̀lé gbogbo nǹkan bá. Ìjọ Ọlọ́run lónìí ló di ibi tí Ọlọ́run fi ààbò sí. Ìjọ Ọlọ́run ló gbé kalẹ̀ lónìí ló fi ṣe ààbò fún ayé. Sátánì náà ti wá máa àṣírí yìí, ó wá lọ recruit àwọn tìyàn tiẹ̀ náà gẹ́gẹ́ bí ìjọ, àtijọ́ agboolé, àtijọ́ nùlé, àtijọ́ nílá, àtijọ́ kékeré. Àwọn ìwọ́n sàdálẹ̀, àyẹ́ sì wà lábẹ́ wọn. Bẹ́ẹ̀ kí ni wọ́n ń ṣe níbẹ̀ ìlú tó máa ta? Bí a bá gbéjọ kalẹ̀ tí ayé ò yí padà, bá bá gbé kalẹ̀ tí ò sí èmísí, tí ò sí ìsọjí, ṣèjọ là ń pè é. Ó ní wọ́n níwà bí Ọlọ́run gbọ́n ṣe agbára rẹ̀. Wọ́n mọ Bíbélì, wọ́n ń kọ́ Bíbélì, wọ́n ń ka Bíbélì, wọ́n ń gbé Bíbélì káàkiri. Agbára tó wá ń gba ẹlẹ́ṣẹ̀ là, agbára tó ń dáńdé, agbára tó tú sílẹ̀ dà nínú gbogbo tá a gbé kalẹ̀ yìí. Wọ́n ní àfarawé ìwà bí Ọlọ́run, agbára ẹ̀ ní òsì náà wọn. Kò sí ipá Ọlọ́run wọ̀nyí látòkè. Ìgbà tí wọ́n sọ fún wa nínú ìwé Kọ́ríńtì kejì orí 10 látẹsẹ̀ 3,
Kọ́ríńtì kejì orí 10 láti ẹsẹ̀ 3 ó ní bí a tilẹ̀ wà nípa tara àbá tẹ̀lé nípa tara ó ní àkójá nípa tara ṣùgbọ́n òun já wa ní agbára nínú Olúwa láti wó ibi gíga kalẹ̀ à ń sọ èrò kalẹ̀ àti à ń di èrò nígbèkùn àti gbogbo tó ń gbéra rẹ̀ ga sí ìmọ̀ Ọlọ́run a sì gbogbo èrò wá sí ìtẹríba sí ìgbọràn fún Kristi a sì ṣetán àti gbẹ̀san gbogbo àìgbọràn nígbà tí gbọràn yín bá pé so etí ipá ẹ̀mí lè ṣe leléyìí bí a bá lè lo ipá ènìyàn ó ní ibi tó pin níta bá lè ṣe níta bá lè rí ìnípa èèyàn lè ṣe kí ó sì gbogbo ẹ̀gán ló sì lè ṣe bẹ̀tà bá di ipá ẹ̀mí wà òun tó kọjá téèyàn rí ọ̀rọ̀ tá a bá rán nìsín tó débi tí ayé pín sí ipá ẹ̀mí ni ṣùgbọ́n bí ipá yẹn ti wà bẹ́ẹ̀ náà nípa Sátánì náà wà Sátánì náà ní ipa tiẹ̀ tó lè ṣe dédé gbèǹdéke ibì kan tó lè dàbí ipá Ọlọ́run ṣùgbọ́n tó bá dé iwájú ipá Ọlọ́run yóò tẹríba so gbogbo àwa tí a sìnmílẹ̀ ipá èṣù ipá ẹ̀mí àìmọ́ ipá ara àbí ipá èèyàn ìkùnà ní bẹ lọ́jọ́ iwájú o yóò débi kan tí ipá yóò pin yóò débi kan tí ipá Sátánì yóò pin ipá Ọlọ́run nìkan ni ò lópin ipá Ọlọ́run nìkan ni ò lódiwọ̀n nígbà tí a bá sòwò rẹra wa sílẹ̀ débi pé ipá èṣù làwọn ń wá kí láti fi ṣiṣẹ́ Ọlọ́run sẹ́ni pé ó jẹ́ nǹkan tí kò bójú mu tí a bá dẹ̀ wo ìwé Éfésù orí 6 láti ẹsẹ̀ 13 fún wa ní gbogbo àwọn kan tí Bíbélì gbé kalẹ̀ ń bẹ fún wa pé ká gbé wọ̀ gẹ́gẹ́ bí ohun àmọ́ra ẹ̀rí kankan tó lè jẹ́ nǹkan tara tá a bá wo ẹ̀wù simple ni ẹ̀ tó ní a gbé wọ̀ kì í ṣe òtá rí nítorí a mú lọ́wọ́ kì í ṣe tá a rí tó ní a fi wọ̀ bí bàtà kì í ṣe tá a rí nítorí a gbé sórí bí helmet bí cask kì í ṣe tá a rí àpẹẹrẹ nu wípé ipá ẹ̀mí lọ́lọ́run gbà láàyè nínú iṣẹ́ rẹ̀ bọ́ bá ti di nǹkan míì tá employ ó ti di àlejò ó ti di tá yálò ẹ mọ̀ pé Dáfídì jọ sí tí Paul sísọ ní kó wá gbé ìhámọ́ra òun ọ̀pọ̀ lójú ogun Dáfídì lòun ò máa lò tó rùn ò lórí so ohun tó wá jájìjì ṣiṣẹ́ rẹ̀ ó dàbí pé iṣẹ́ ara ẹni ni ó dàbí pé ìmọ̀ ara ẹni ni ó dàbí pé ìtọ́ ara ẹni ni àfi ká gba ipá Ọlọ́run fún àṣeyè fún àṣeyẹ kí iṣẹ́ tá à ń ṣe kó lè bá lógo kí iṣẹ́ tá à ń ṣe kó lè bá láàlú iṣẹ́ tá à ń ṣe kó lè bá nítumọ̀ iṣẹ́ tá à ń ṣe kó lè bá lérè nínú ayé yìí àti láyé tí ń bọ̀ Ọlọ́run kó pa ẹnì kọ̀ọ̀kan wa mọ́ kí oore fẹ̀rẹ̀fẹ̀rẹ̀ kó dì wá mú kí ó tètè lo ẹ̀mí rẹ̀ láti pè wá wálé ibi tá a ti ṣìnà ibi tá a ti yapa ìyapa náà ò sì kúkú jẹ́ kí n tó burú o bí a bá yapa tí ẹ̀mí Ọlọ́run kọ sí wa tá a sì gbọ́ tá a gbà ó ní tí ẹ bá fẹ́ tí ẹ gbọ́ ẹ jèrè rẹ̀ náà bẹ́ẹ̀ ẹ bá sọ̀tẹ̀ á fi dàrún yín torí pé ẹnu Olúwa ló ti sọ Ọlọ́run ò nílò àyálò kò ń yá ohun èlò lò nínú iṣẹ́ rẹ̀ ó sì bẹ́tà kí iṣẹ́ yẹn kéré pẹ̀lú ohun èlò rẹ̀ ju pé ká gbé kalẹ̀ kó ká gbogbo ayé ṣùgbọ́n nínú èlò ìpá èèyàn àbí tá a yálò Olúwa kó ràn wá lọ́wọ́ o ògbọ́dọ̀ yóò hàn láyé wa bí àti ìrìn àjò ọdún yìí lọ a nílò kí a kí ìsára torí ta ló mọ̀gbà tí oníṣẹ́ ó dé ta ló mọ̀gbà tí ó pè ọ́ wá jábọ̀ bá a ti ṣe tá a fi pé yẹn gbé kalẹ̀ nípa Sátánì tí aláàlọ́ jábọ̀ fún pé àfiṣẹ́ Ọlọ́run ògbó Ọlọ́run yóò hàn láyé wa lórúkọ Jésù Kristi Olúwa wa ohun wòlíì òkúta Nàìjíríà wà lẹ́ ń gbọ́ tọ́ láǹfààní láti pè wá àwọn àdírẹ́sì wa náà lẹ́ ń rí lójú kíláyìn yẹn gbọ́ Ọlọ́run kó hàn lórí wa lórúkọ Jésù Olúwa wa àmín.